Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ òmàpọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódò. Fàzọ́nà aláǹnà kìdíra àlẹ́yìn ó àrò pọ́lọ́wọ́ oníṣẹ́ nǹkan fún kí Ọlọ́run ó ṣe. Zannúnù ní jẹ́nẹ́ o ṣó ti rí. Fanada fi zulumati Ọlọ́run wá ní faltakama huluhutu inú wa bí Ọlọ́run ànábì Ọlọ́run nìyẹn o ẹja wa gbé mi. Fi zulumati thalathi nínú òkùnkùn mẹ́ta zulumatu leil òkùnkùn toru wàsúlùmọ́tò bahar òkùnkùn pé inú odò lẹ́jà yẹn wà wàsúlùmọ́tò luhud àti òkùnkùn pé ó tún wà nínú ẹja ẹ wo bó ṣe burú tó. Zannúnù dẹ̀ sápadà fanada fi zulumẹ́ẹ̀tì nínú àwọn òkùnkùn mẹ́ta yẹn fi zulumẹ́ẹ̀tì ló ti ń pín la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimina. Ó lóun ṣàbòsí ó dẹ̀ ń pariwo Ọlọ́run la ilaha illa ant kò sẹ́nìkan tó yẹ kéèyàn sì yàtọ̀ sí wọ Ọlọ́run ọba tó jásí pé tó bá rán yẹn ń ṣe èèyàn ò gbọ́dọ̀ kọ̀ láti má jẹ́ èèyàn ò gbọ́dọ̀ wòyà tí ń rí ń bẹ̀ kọ́ lóhun ò ní jẹ́ mọ́. Subhanaka mímọ́ rẹ o mo gbà fún ọ o mi ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu mọ́ o la ilaha illa anta subhanaka inni kuntu èmi o kuntu minaz zalimin mo ti ṣàbòsí o mo ṣàbòsí o ìtọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ alábòsí náà ni kó gbà pé òun ṣàbòsí ṣé ń jọ́ tó fi yín ṣe kọmitì ṣé ẹ̀ ṣàbòsí ṣé ẹ̀ gbọ́mọ ọba fọ́sùn ṣèbábòsí tẹ́ ẹ ṣe náà ló ń dà lúrú lọ́wọ́ yìí tí lúwo lálàáfíà yìí ẹ̀ sì tí ì ṣe táwọ́bà lórí ẹ̀ ẹ̀ tún wá ń ṣe fáàrí kiri pọ́nrọ̀ bá yín wí báwo lẹ́yìn fẹ́ ṣe lọ́dọ̀ Ọlọ́run náà tọ́lọ́ ń bá pè yín jókòó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣáà ń ṣe wáàsí káàkiri ayé ṣé wàásì tí yín bá yẹn wí ni wàásì ò gbọdọ̀ bá fẹ́ pé wí wọ́n máa bẹ́ẹ̀ jà ni wọ́n á lọ sọ̀rọ̀ ẹwọ́jọ́ ta ti wà ní kékeré tí wọ́n máa mú mi bẹ́ àwọn àfáà káàkiri ìyín ti kọjá o no more pleading and begging pé mo ṣe wàásì ẹnìkan ló bá ń wí wọ́n á mọ́ mi lọ bẹ́ẹ̀ kò jọ́ mọ́ o mo mọ́jọ́ orí mi nísìnyí o torí àwọn ọmọ tẹ́yìn gan bí mo bí wọn lọ́mọ ni ẹ̀yin ò sì bí mi lọ́mọ ẹ fún mi lọ́wọ́ mi tẹ́ ẹ bá fún mi lọ́wọ́ mi ń fún yín lọ́wọ́ yín ẹ má máa fojú àná wò mí mọ́ o bí ẹ bá sì fẹ́ gbé mi lọ ẹ gbé mi lọ o mi ò kú ní dìfẹ́mù yín mi ò sì ní assassinate character yín so kí wá ni mo mọ̀ pé ń wò mí nísìnyí ẹ máa lo fóònù onífóònù ẹ máa fi wò mí èmi náà sì ń wò yín Ọlọ́run náà sì jọ ń wò wá ẹ wá máa kùn káàkiri ẹ máa kùn bí oyin Ọlọ́run ó wá sọ bẹ́ẹ̀ ó wá gbọ́n tọ́lọ́run sọ nù àyà 88 87 88 ó ní fásitì jábínà ẹlẹ́hùn àwọn Ọlọ́run ṣe sáré dá lóhùn torí pé ó gbà pé òun ṣàbòsí ẹ̀yin dẹ̀ ṣàbòsí ẹ tún ṣagídí ṣé ẹ ṣàbòsí ni ṣẹ́ni tó gbégbá orókè ńjọ́ náà lẹ́gbẹ́pò fún ṣẹ́ni tó wín ní lẹ́gbẹ́pò fún ẹrú Ọlọ́run kì í bà yín ṣá bí ìlú bá wá rí bó ti rí lẹ́nìí ó yẹ kẹ́ ní nadam ó yẹ kẹ́ kábàámọ̀ ó yẹ kẹ́ rí pé ẹ ṣàìdá ẹ tún wá ń ṣe fáàrí ẹ ń fẹjọ́ mi sùn ẹ ń fẹjọ́ mi sàwọn èèyàn èmi náà ó fẹjọ́ yín sọ lọ́hùn Ọlọ́run ní fastajabna lahu kíákíá la dá lóhùn torí pé ó gbà pé òun ṣàbòsí wanajaynahu minal ghammi adẹ yọkú onú ìbànújẹ́ tó wà ayọkú onú wàhálà ó ní wa kadhalika nunjil mu'minina báwọn Ọlọ́run tí máa ṣe tá a máa ń la ẹni tó bá gbà fún wa nìyẹn àpẹẹrẹ kan nìyẹn lára Ànábì Yunus. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó bá mi lọ júwe fún wọn bá mi lọ sí súrátù Ṣu'ara bóyá wọ́n ti gbàgbé ní tí wọ́n ké torọ́jọ̀ mọ́kàn ní limadha ta'allamna wa ma fadlu ilmina nítorí kí la fi kẹ́kọ̀ọ́ kí láǹfààní ìmọ̀ tá a kọ́ gan idha lam yufidna kullu ma nata'allamu ní tá a kọ́ yẹn tí ò bá ti wúlò fún wa. àbẹ́ ìmọ̀ pé tíyàn fi ń jáfa ní kéèyàn ló ń tó kí. Súrátù Ṣu'ara Quran 26 ayé ẹlẹ́ẹ̀kẹwàá dé ẹlẹ́ẹ̀kẹrin Ànábì Musa i'tarafa Musa bi dhanbin wal khata Musa ṣẹ̀ ó ṣàṣìṣe
ó sì dúró pé in tí mo ṣe yókù díẹ̀ káàtó. ọlọ́ni wa idh nada rabbuka Musa, ọlọ́run sọ fún àdàmà pé ìgbà tọ́lọ́run ọba rẹ̀ pé Musa, in tọ́lọ́run sọ fún ni pé anitil qawma zalimina, ó yá lọ bá mi bá àwọn ìjọ alábòsí, àwọn tí wọ́n fẹ́ rán sí àwọn alábòsí ni wọ́n. qawmu Fir'aun, pé àwọn ìjọ Fáráò, bá mi lọ sọ fún wọn pé alla yattaquna, ṣé ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ni, bọ́n tí Musa sọ fọ́lọ́run. qala rabbi, Musa ní ìrẹ́ Ọlọ́run ọba mi o, inni akhafu an yukadhibuni, ẹ̀rù ń bà mí kán má pè mí lópùrọ́. mọ́ gbọ́, inni akhafu an yukadhibuni, ẹ̀rù ń bà mí kán má pè mí lópùrọ́ o. wa yadiku sadri, torí àyà mi kún, àyà ń ọkàn ń le, ẹ̀mí mi ò gbé. Musa ń sọ fọ́lọ́run pé ẹ̀mí wọn ò gbé, yadiku sadri, mi ò mọ bí mo ṣe fẹ́ kojú wọn jíṣẹ́ fún wọn. wala yantaliku lisani, torí àwọn ẹ̀mí gan kò là dáadáa. fa arsil ila Haruna ní kò rán. mi ìròpó gbọ́, rán Haruna mọ́rin mi. kí ló fà á? ó ní walahum alayya dhanbun, torí pé mo ti ṣẹ̀ wọ́n, mo ti dáràn lọ́dọ̀ wọn. fa akhafu an yaqtuluni, mo wá ń páyà kán mà láwọn fẹ́ pa mí torí ọ̀ràn tí mo dá lọ́dọ̀ wọn. Ọlọ́run dẹ̀ sọ pé la yakhafu ladayya al-mursalun, ẹni tá a bá fẹ́ ránṣẹ́ kì í má bẹ̀rù wa o. ẹni tó bá ti ṣe tó kù díẹ̀ káàtó tó tọrọ àforíjì ó tánu, ó yá máa lọ, Ọlọ́run sì ni ó máa lọ. Suratu Shu'ara yẹn, Quran 26 yẹn, wàá tún wá wo ní 18 to 21. ńgbà tí wọ́n wá dọ́dọ̀ Faraon, qala Faraon, wá gbọ́n tí Faraon wá sọ fún, alam narabbika fina walidan, ṣàwákọ́lá tọ́ nígbà tó wà ń kékeré tó fi wá dọmọ. walabista fina min umrika sinina, tó lo àwọn ọjọ́ orí tó pẹ́ lọ́dọ̀ wa. wa fa'alta allati fa'alta, tó wá ṣàṣemáṣe tó ń ṣe. má gbọ́, wa fa'alta allati fa'alta, ó wá ṣàṣemáṣe tó ń ṣe. wa anta minal kafirina, ìwọ tó já láìmoore. káfìrí bí ìyá láìmoore lòun, kìí ṣe bẹ́ kèfèrí. torí pé tó bá yẹ pé wọ́n mú orí ni, ṣé in tó yẹ kí wọ́n fi sọ fún wa nu àtọ̀ àrè ọ́ kó wá já sí pé ibi ló fi ṣú wa. Musa wá dáhùn wípé fa'altuha idhan wa ana mina dallina, in tí mo ṣe yẹn mo ṣe pẹ̀lú àìmọ̀ ni. wa ana mina dallina bẹ̀yẹn pẹ̀lú àìmọ̀ ni, in tí èèyàn ṣe kàtọ̀ án láṣìṣe, kìí ṣe pé mo ṣe deliberately, kò yé mi, mi ò mọ̀. ńgbà mo sì ṣe tán, fafartu minkum lamma khiftukum, mo sá lọ torí pẹ́rù yín bà mí. béèyàn bá débi ẹ̀rù èèyàn má bẹ̀rù ni o. àwọn ànábì Ọlọ́run náà má bẹ̀rù. èyí tí mo ń sọ yìí kò tí ì débi ẹ̀rù ni. tó bá débi ẹ̀rù èmi náà ó bẹ̀rù o. àmọ́ kìí ṣe pé tipẹ́ pa mí. torí ayé ti jọgbọ́ wa, ayé sì ti fẹ́jú. torí ó ṣeé ṣe kẹ́ ẹ máa ronú rí tí mo bá dì sẹ́mi náà, mo sì mọ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ torí nǹkan ó ṣe yín. fafartu minkum, mo sá fún yín nítorí kíni, khiftukum, ẹ̀rù yín bà mí. fawahaba li rabbi hukman, Ọlọ́run wá tara bẹ̀ ó wá fún mi ní òye mímọ̀, ó ṣe mi lánàbí. wa ja'alani minal mursalin, ó ní lọ jíṣẹ́. àpẹẹrẹ méjì nìyẹn lára àwọn ànábì Ọlọ́run. fẹ́yìn àfa wa tẹ́ ń bínú pé wà sí báyìí wí, ọ̀rọ̀ Ọlọ́run báyìí wí, fẹ́yìn ìmáàmù wa tẹ́ ń bínú pọ́rọ̀ Ọlọ́run báyìí wí. sori pọ́rọ̀ yẹn di méjì tí mo sọ ní ìsìn. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta, albaladu dọ́ọ̀lìmù, ìlú tó bá ń ṣàbòsí kí ló máa kángun ẹ̀? ìlú tí wọ́n bá ń ṣàbòsí ń bẹ̀, bá a ti ń ṣàbòsí ìsìláàmù yìí tá à ń ṣàbòsí ayé, tó rábòsí ti ń bẹ lẹ́pẹ́ pọ̀, kò wá sílùú kan tí wọ́n ti ṣàbòsí o.
bá mi lọ sínú Suratul Hajj kọ́lọ̀ bá mi dá wọn lóhùn torí pé àwọn èèyàn ìlú yẹn ló ń ṣàbòsí nílùú yẹn ó fi jẹ́ alábòsí. Suratul Hajj Quran 22 aya 45. Ẹ dákun ṣé bí mo ti ń ṣe yìí ni blogger máa ń ṣe la ilaha illallah wọ́n mọ̀ ó. Ọlọ́run wá ní ó ti rí ó ní fa ka'ayyin min qaryatin àìmọye mélòó la fẹ́ kà nínú àwọn ìlú ahlaknaha táwọn Ọlọ́run pa wọ́n wa hiya zalimatun torí pé àbòsí wọn pọ̀ bá a ti ń ṣàbòsí lẹ́pẹ́ yìí. Hiya khawiyatun ala urushiha wa birin mu'attalatin wa qasirin mashidin láwọn ìlú tí wọ́n ní àwọn ilé ńláńlá khawiyatun ala urushiha àwọn ilé tí wọ́n rí di jókòó tí ó máa wùyàn láti gbé àwọn ilé tí ó máa wùyàn láti sùn tí ó máa wùyàn kéèyàn jọ mọ bẹ̀ wa birin mu'attala àwọn akérèmọdò tó sùn lọ bẹ́ẹ̀ láwọn ọ̀sà àwọn kànga àwọn nǹkan ńláńlá àwọn nǹkan mèremère wa qasirin mashidin àwọn ààfin ńláńlá bàǹtàbàǹtà ọlọ́ni ahlaknaha adẹ̀pá gbogbo ẹ̀rẹ́ torí pé wọ́n ń ṣàbòsí hiya zalimatun khawiya wọ́n dẹ̀ dòfo àwọn ilé ńláńlá olókè yẹn khawiyatun ala urushiha wọ́n dáwóró tí ò séyàn ti ń gbé bẹ̀ mọ́ yíwọ̀n tó lẹ́kọ̀ọ́ wá gbọ́n tọ́lọ́wọ́n bá mi wá sọ fẹ́yìn àfa onímọ̀ ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ tún ṣe láńgbá ẹ̀yin tẹ́ ẹ nímọ̀ tẹ́ ẹ fẹ́ kí mọ̀ wúlò láwùjọ wá gbọ́n tọ́lọ́run sọ ọlọ́ni nínú ájì yẹn náà Quran 22 verse 46 ọlọ́ni afalam yasirun fil ardi ṣé ẹ jáde sílẹ̀ ní ṣe bẹ́ẹ̀ tráfù èyí tí ò bá kó Nàìjíríà lọ Kaduna ó lọ Sokoto nù yín ọlọ́ni afalam yasirun fil ardi ṣé ẹ tráfù kó lu yín ni ṣé ẹ jáde ni àwọn òṣà tí jáde ọlọ́ni ṣé wọ́n jáde wọ́n rìn káàkiri ayé fatakuna lahum qulubun yaqiluna biha kí wọ́n lè ní ọpọlọ téèyàn ó fi máa ṣe làákàyè mi ìròpó gbọ́n tọ́lọ́ ń sọ yìí afalam yasirun fil ardi ṣáwa àfẹ́ ẹ̀pẹ́ àwa àmọ́mú ẹ̀pẹ́ àwọn olóyè ẹ̀pẹ́ àwọn ìjòyè ẹ̀pẹ́ olórútú ẹ̀pẹ́ afalam yasirun fil ardi ṣé ẹ̀ jáde ni ẹ̀rìn kiri ayé ni fatakuna lahum qulubun yaqiluna biha kí wọ́n ní ọpọlọ tí wọ́n èèyàn lè fi ronú wa adhanun yasma'una biha kí wọ́n ní etí téèyàn lè fi gbọ́rọ̀ Ọlọ́run ló ṣe wá láàánú fún yín o fa innaha la ta'mal abasaru àmọ́ pé ẹ̀fọ́ lójú ẹ̀ ń rí nǹkan walakin ta'mal qulubul lati fi suduri ọkàn tó wà nú àyà yín ló fọ́ lójú lèyàn máa fi sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ẹ̀mẹ́ ní ọ̀rọ̀ yẹn ti bá yín wí wọn àdárúkọ yín o ó ti bá wa wí ó ti bá wa wí ṣé yẹn ni ọ̀rọ̀ Ọlọ́run ò gbọ́dọ̀ bá yín wí mọ́ torí pé ẹ ti jẹ́ èèyàn láwùjọ táwa lọ̀rọ̀ Ọlọ́run máa bá wí. Ọlọ́run ní atamuruna nnasa bil birri ẹ̀yin fẹ́ máa sọ fáyé pé ẹ ṣe rere wa tansawna anfusakum ẹ wá sọ rere dèwọ̀ lọ́dọ̀ tí wa antum tataluna alkitaba ẹ sì ń ka Kùránì afala taqiluna ṣé ẹ ṣe làákàyè ni Kùránì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run bá sọ yẹn ọ̀rọ̀ yẹn di mélòó ó di mẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́karùn-ún náà ni ká wá padà síbi ọ̀rọ̀ mo ti fún ọ̀rọ̀ kan níbi ìrònúpìwàdà Musa mi ò parí ẹ̀ ọ̀rọ̀ wo ni Musa dá tí Fíráúnà fi hàn lẹ́jì rẹ̀ pé wa anta minal kafirina aláìmoore ni ọ́ ó bá mi lọ sínú Suratul Qasas ibẹ̀ ló ti bá Quran 28 ọlọ́ni wa dakhala al-madinata ala hina ghaflatin min ahliha Musa wọnú ìlú nígbà táwọn ará ìlú tí wọ́n ní táìmù tí wọ́n ń rẹjú fawajada fiha rajulani ó ara wọn ọkùnrin méjì hadha min shi'atihi wa hadha min aduwwihi ìkan bẹ nínú àwọn ìran
àwọn olùtẹ̀lé Musa tọ́lọ̀ ní kó wá gbàlẹ̀ ìkan sì ń bẹ nínú àwọn ọ̀tá tó fẹ́ pa Musa fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi èyí tó wá jẹ́ nínú àwọn tọ́lọ̀ ń fẹ́ rán Musa lọ gbàlẹ̀ yẹn tó jẹ́ inú ran Musa inú ran rẹ̀ ṣíyà rẹ̀ òun wá ń bẹ Musa pé dákun gbà mí lẹ̀ lọ́wọ́ rẹ̀ má jò pa mí fawakadahu Musa faqada alayhi títí tí Musa tì kóhun jẹ́ ni ti bí gbà lọ́wọ́ ẹ̀ ló bá ṣubú ló bá kú ni Musa bá ní hadha min amali shaitan iṣẹ́ ìṣùmọ̀lẹ̀ yìí innahu aduwwun mudillun mubinu ọ̀tá tó mọ̀ fojú wọn mẹ́ni aṣinilọ́nà ẹ wá gbọ́n tí Musa wí qala rabbi ìrẹ́ ọba mi o inni zalamtu nafsi mo ṣàbòsí ẹ̀mí ara mi lẹ́ni tí ò mọ̀mọ̀ ní tẹ́yìn sí mọ̀mọ̀ lábòsí tẹ́yìn mọ̀mọ̀ ṣe lẹ́yìn tí Musa ò mọ̀mọ̀ Musa anábì Ọlọ́run bó ti tó inni zalamtu nafsi ó ní mo ṣàbòsí ẹ̀mí ara mi la ilaha illallah faghfirli torí bẹ́ẹ̀ foríjì mi innahu wal ghafurur rahim torí pé Ọlọ́run àbàyẹn lába aláforíjì 14 to 15 ló wà 14 to 15 ó dẹ̀ tó wá ní ó tún tẹ̀síwájú ní rábìnrin Ọlọ́run o bí máa ní amúta aláyà látara àdẹ̀rà tó ṣe fún mi falan akuna zahiran lil mujrimina mi ò tún ní báyàn dánrú ẹ̀wò láyé wọ́n tún wá rí mi pé ibì kan irú yìí ṣẹ̀ sọ́wọ́ mi àwọn ànábì Ọlọ́run nìyẹn ọ̀rọ̀ mi ti di mẹ́rin àbí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún náà ni ọ̀rọ̀ ti ìmáàmù tí wọ́n ní wọ́n yọ pé wọ́n fẹ́ mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ yí pé wọ́n ń sọ gbá wọ́n ń sọ àwo ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sínú ṣẹ̀rẹ́ yìí tẹ́ ń gbọ́ mi tẹ́ bá jó lólùfẹ́ ìmáàmù àti olólùfẹ́ lómi amma qultu anil imam in tí ń bá sọ ẹni tó ń pè yẹn à ń ṣe wáàsí lọ́wọ́ kò tí ì bọ́ sásìkò tá à ń gba pè mí ò mọ̀ tí ẹni yẹn ń pè mí fún kọ́lọ́n kó ṣíjú àánú wa so in tí ń bá sọ nípa ìmáàmù aláàkọ́n amúkẹ̀dìbán ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lèyìn mo láǹfààní kí n sọ personal opinion tèmi torí pé àjọ nílùú ni a sì jọ wà nílùú ni tá a bá ń sọ̀rọ̀ ipò imam mi ò mọ̀ tẹ́ni yẹn fẹ́ tá a bá ń sọ̀rọ̀ ipò imam èé ṣe ipò téèyàn máa ń lò bí ọba torí ẹnìkan sọ pé wọ́n ní mo sọ pé ìmáàmù ń fẹ́ máa ṣe bí ọba ipò ìmáàmù èé ṣe ipò téèyàn máa ń lò bí ọba ipò Ọlọ́run ipò àlìkìyámẹ̀ ni kì í wá ṣe ipò téèyàn máa ń lò nílò wípé tá ń fẹ́ mú mi ìntì ń bá ṣe ó gbé ni bá mi lọ sínú alukur'an nínú súrátù ṣu'ara àyà 215 àkọ́kọ́ ọ̀rọ̀ nu ọlọ́ni wàfídí ṣóhun náà ni jana hakali mẹ́ni tàbáàkà minal mu'minin gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ ìmáàmù láyé bó ṣe gbọ́dọ̀ rí ni pé wàá rẹ́ra rẹ̀ ńlẹ̀ límẹ̀ni tàbáàkà fún gbogbo àwọn tí wọ́n bá jọmọ lẹ́yìn rẹ̀ minal mu'minina tó bá jẹ́ léyìí tí mò ń wí ìmáàmù náà ń gbọ́ bóyá ó bẹ́nu alukurani àbí òsín bẹ́ẹ̀ gbogbo ìmáàmù ayé ló sì ń gbọ́ ẹni tó bá jẹ́ ìmáàmù kò gbọ́dọ̀ jẹ́ni tí ó máa gbéraga ìgbéraga yìí sì kárí gbogbo wa ni kí là ń pè ní ìgbéraga tí ò yé wa ìgbéraga ni batarul aqi wa ghamtu nas kéèyàn má gba òdodo kó sì máa fojú yẹpẹrẹ àwọn èèyàn ẹni tí ò ní gba òdodo lọ́dọ̀ ẹnikẹ́ni tí ó sì máa fojú yẹpẹrẹ àwọn èèyàn tó jóun nìkan ni ó máa jẹ́ èèyàn lọ́dọ̀ rẹ̀ kùránì ló sọ pé wàkfídí ẹni tí ó bá jẹ ìmáàmù wàkfídí jàdán haka ó rẹ̀rẹ̀ ààrẹ ńlẹ̀
limani tabaka minal mu'minina fáwọn tí wọ́n bá jọmọ lẹ́yìn rẹ̀ nínú àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́. Ẹni tá a bá fi ṣaṣíwájú kò gbọ́dọ̀ máa sọ fúrú àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ pé dákẹ́ ń bẹ̀ láyé ìjọ tí n bá tún sọ̀rọ̀ tó o bá tún yọnu sí fáwọn tí irú àwọn tí wọ́n lè bí ọlọ́mọ. Kọ́ máa fẹ́ parí ìjà láàrin ìmáàmù pẹ̀lú àwọn àfà kan fẹ́ máa sọ̀rọ̀ kí ìmáàmù ìlú kan kọ́ wá máa sọ wípé èmi ò lè jókòó ti àwọn eléyìí èmi àti wọn ò lè jókòó sọ̀rọ̀ ìṣe ni kán máa lọ tọ́ máa wà pọ́n fẹ́ kó ń jókòó sọ̀rọ̀ lágbájá nìkan ni kó jókòó fáwọn olóyè táwọn náà wá látàdúgbò wọn tí wọ́n ná owó tẹ́lòmíì ná owó tó less than 300,000 kẹ́ ẹ tó lè gbà lólóyè tẹ́lòmíì ná 500,000 kẹ́ ẹ tó lè gbà lólóyè tẹ́ ní envelope ìlú envelope àwọn olóyè envelope àwọn olórútú envelope àwọn aishif envelope gbá tẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Mo sì dúpẹ́ fẹ́yìn tẹ́ pè mí pé ọ̀rọ̀ ni mo sọ o ebe yẹn bá kó àlùbáríkà 100 wọ oyè ìlú 40 ni ó mú wálé tí ó mọ mánéjì wọ́n gbogbo òtítọ́ tí ń bẹ lára gbogbo ẹ̀ ni wọ́n tàpù kó mo rẹ́ni tó àwọn tí wọ́n pè tí wọ́n ṣe ìtìráfẹ́ pé àwọn kábàámọ̀ pàápàá yìí pé kí ló sún àwọn sí àwọn àbá ti mọ̀ káwọn jòkó àwọn. Ọ̀rọ̀ kan nìyẹn nínú ọ̀rọ̀ Kùránì ni mo fi sọ yẹn o. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an Ọlọ́run ní wàkùfídì ó dà páyà yẹn náà ni Ọlọ́run ní wàkùfídì ṣáyà yẹn náà ni mo lò ní ìsìn náà ẹlẹ́ẹ̀kejì nínú ta gbọ́dọ̀ rí pẹ̀lú imam ẹ béèrè pé ìmáàmù tí ó bá fẹ́ ní tí ò bá ní problem yushawiru ashabahu aw zu'ama'ahu ó gbọ́dọ̀ máa ṣe jíròrò pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ àwọn olóyè ẹ̀ tí ìmáàmù bá ti jẹ́ nìkan tó ń dá make decision nílùú tó sì ní rule and regulation yóò ní problem tàbí kí ìmáàmù lóun fẹ́ máa dá ṣe ìjọba àlú lóhun nìkan ẹni tó bá fẹ́ jẹ ìmáàmù ìlú ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ yóò níṣòro. Ẹlẹ́ẹ̀kẹta àlìyákùlù kúkọ̀hún máa àkì ìjẹ́ máàmù ń jẹ ẹ̀tọ́ àwọn èèyàn mọ́lẹ̀mọ́ tiẹ̀. Ìmáàmù ìlú ò gbọ́dọ̀ jẹ́ mo yìí ń bọ̀ wá mú àyàwá o ìmáàmù ìlú ò gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ kó máa mú mọ́ta rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ìmáàmù ò gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa bú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ lórí mímbàrí kó máa yẹ̀yẹ́ wọn kó máa fọ̀rọ̀ yẹ̀yẹ́ olóyè kó máa fọ̀rọ̀ yẹ̀yẹ́ àwọn èèyàn bí sábì wá ṣẹ́tìmì láwọn ọ̀rọ̀ tí ó dá wà àkúwàl la yaliku bil khutbah pẹ̀lú láwọn ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn sọ lórí mímbàrí. Ẹ jẹ́ mú kan wá ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ tí ò dá kéèyàn sọ lórí mímbàrí pé èmi ni mo sàsí à ń bọ̀ dé ò gbọ́ kí ìmáàmù ìlú kó sọ lórí mímbàrí pé òun lòun sàsá ń bọ̀ dé pé kò ní rí second term ṣe. kì í wá ṣe lórí mímbàrí nìkan ó tún wá gbé ẹni tá a pè ní ìmáàmù ìlú ṣó yẹ kó sọrú ẹ̀ kó tún wá gbérù ìmáàmù ìlú yẹn kó tún wá dé prógráàmù kan ní ti bálẹ̀ ẹ̀tọ́bùn pé àwa la sàsí tí ìbá wá ṣe pọ́lọ̀ ń fẹ́ mú yẹn ni ẹni tẹ́ ẹlẹ́yìn lẹ sàsí pé kò ní í ṣe second term òun ló wá mú màálù tẹ́ ẹ̀ta tó kó báyìí wá nígbà fẹ́ ṣe bẹ́ẹ̀ dè ya rẹ̀ màálù tó ń dá wàhálà lẹ̀ yìí pẹ̀lú inú àwọn envelope tó ń dá wàhálà lẹ̀ yìí ẹni tẹ́ ń ṣe pé fún lẹ́ni tó ṣe títì tá a jọ ń gbé mọ́tò lọ tá a ń gbọ́ mọ́tò bọ̀ tó dìbànújẹ́ fún gbogbo Èkó àmọ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ń jọ náà nítorí wípé pálásì jọ ń dùn pé ẹ̀jọ fẹ́ ẹ sọ pé a ti tún wọnú pálásì lọ
torí pé ọba òní tó lè ṣe kọjá tí òṣèlú APC náà bá ń ṣe kí ni tí ń bá ń ṣe. ṣó yẹ kí máàmù lú rí bẹ́ẹ̀ kó máa àwa lásàsà ń bọ̀ dé ládùúrú oore tó ṣe sílẹ̀ yìí fún wa kí lẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ wípé kìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni àwọn àfáà ò láǹfààní kan lọ máa ṣàdúrà ńlé ẹ̀ ká máa rówó gbà tàbí ká lè máa táàpù nu rìsọ́sìsì ẹ̀ kò fojú lẹ̀ kí máàmù wa máa ṣe báyìí pé àwa lásàsì ẹ wá sàsì pé kò ní ṣe lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ó wá mú màálù wa ẹ wá gbà màálù yẹn pẹ̀lú tó ń fún máàmù lọ́rùn nísìn. ìmáàmù ìlú ò gbọdọ̀ rí báwọn. sọ pé khitabun la yaliqu bil mujtama ọ̀rọ̀ tí ò bá wùjọ mu ọ̀tọ̀ ni pé khitabun la yaliqu bil kutuba ọ̀rọ̀ tí ò bá mútúbà mu ọ̀rọ̀ tí ò bá wùjọ mu. sọ̀rọ̀ lè yí sọ́lọ́hun ọmọ tí ń ṣe ni ṣàǹbọ̀dé ò lọ́lọ́hun àbí kò láwọn èèyàn mo yí ẹni tó ń ṣe èpè lórí ọ̀rọ̀ àǹbọ̀dé lẹ́pẹ́ yìí kẹ́nìkan á lóhun sàṣìtàn fi yọ ṣèbọ̀rọ̀ gbangba ni kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ gbogbo yín tẹ́ ń ṣàbòsí lẹ́ni tẹ́ ẹ̀ fẹ́ sòtítọ́ tẹ́ ẹ̀ fẹ́ sòdodo nítorí ìfẹ́ ọlọ́run máa bí yín lálìkì àmọ́ kò wá sẹ́ni tó lè bẹ lọ́hun wípé gbogbo ibi tọ́mọ mi bá dé láyé ṣe ni kán máa ṣe ní báńkà lọ kán máa gbá lórí mọ́lẹ̀ kán máa tẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ kò sínú yín tó lè sọrú ẹ̀ a mọ̀ pé inú ọmọ bí yín mú tú bí gé ìzìkùn ẹ̀ sì bínú kú. wá bá mi lọ sínú alukur'an báwo ló ṣe yẹ kọ́rọ̀ ìlú àtọ̀rọ̀ mọ́ṣáláṣí rí tí ó fi dọ́gba àtọ̀rọ̀ aṣáájú àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ bá mi lọ sínú súrátù ṣúrọ́ àyà 43-38 ṣe pé níjọ́ ní ọ̀rọ̀ mi gbá àwọn olóyè ó gbá ọ̀tún ó gbá òsì àmọ́ kó wá ń lọ mú ibi tí ò ti tẹ́ lọ́rùn dání ó ti rí ọ̀rọ̀ ni walladhina stajabu li rabbihim àwọn tí wọ́n bá ń ṣètò ọlọ́run tí wọ́n ń jẹ́ pé ọlọ́run wa aqamu salata tọ́dẹ̀ ń kírun wa amuruhum shura bainahum ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ jẹ́ dáyálọ́gì láàrin ara wọn ìjíròrò ni kìí ṣe pé ẹnì kan kàn pàṣẹ wáì tó dẹ̀ sọ pé o ti jẹ lọ pé ṣé ọ̀dọ̀ kábíyèsí ó yá mbẹ̀. ètò òlú nìyẹn báwọn àgbàlagbà ti gbé nǹkan wọn kalẹ̀ nìyẹn alladhina stajabu li rabbihim àwọn tó bá ti ń ṣètò ọlọ́run wa aqamu salata tó dẹ̀ ń kírun tẹ́ ń jẹ́ pé ọlọ́run amuruhum shura bainahum ọ̀rọ̀ yín gbọ́dọ̀ jẹ́ ń tẹ́jọ́ mọ́ jíròrò ọ̀rọ̀ alukurani ni ṣe ẹni tí ò bá mọ irú eléyìí ṣó lẹ́tọ̀ọ́ sí máàmù ẹni tí ò lè lo irú eléyìí ṣó tọ́ sí máàmù. sọ̀rọ̀ yẹn lọ bá ní débi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́lá rẹ̀ ti tó tí màláíkà Jibril wa ń bá sọ̀rọ̀ yusawiru asahabahu ó ń bá wọn ọmọlẹ́yìn ẹ̀ jíròrò ó ń bá wọn jíròrò ẹ wá la ilaha illallah bá mi lọ sínú al-Qur'an Ali Imran aya 159 ọlọ́run bá ní Muhammad sọ̀rọ̀ sórí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ imam ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo wa tá ń dupò olórí ipò sẹ́nítọ̀ kọ́ o torí pé nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nísìnyí a gbọ́ pé wọ́n gbé 2 million lọ fáwọn àfà wọ́n gbà láti bẹ̀ wọ́n ṣé sẹ́nítọ̀ la fẹ́ jẹ ni lórí kíni ipò téèyàn lè débẹ̀ láàárọ̀ kí lẹ mọ́ bá láyé máa wà dánwò lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ iná ẹ má yọ mí ẹ má yọ ṣe mọ̀ pé wọ́n ti rí àwọn àfáyẹn náà nìkan mi 2 million naira wọ́n á gbé lọ fún wọn àwọn náà wá kọ́. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm